wọ́n da ìgan ó ti fẹ́yàwó lé mi lórí bẹ́ẹ̀dì kan náà tí mi ò. bó o lórí bẹ́ẹ̀dì kan náà bí báwo. àti tó bá ti fẹ́ fẹ́yàwó ó máa mú wọn wá sílé. a ní nǹkan lè lóyún. lórí bẹ́ẹ̀dì yẹn lọmọ wà. so orí bẹ́ẹ̀dì tẹ́ jọ ń sùn yẹn náà lẹ́yìn. bẹ́ẹ̀ni sà. ọ̀nà àti sùn. bẹ́ẹ̀ni so n tó tún wá ṣe. gbàgbọ́ lẹ́yìn ọ̀bọ̀ sí lásìkò ìgbà tí wọ́n bá ń sun tiẹ̀. a jọ máa wà lórí bẹ́ẹ̀dì náà ni. ẹ mọ wò wọ́n tí wọ́n mọ. bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ bọ́lẹ̀ tí máa ṣe bẹ́ẹ̀ ni màmá lọ́lé wa. tẹ́ bá bọ́lẹ̀ ẹsẹ̀ wàá díjú ni àbẹ́ dojú wo bẹ́ẹ̀dì. a jọ máa ń ṣe náà ni. papọ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ni. kí ni máa fún yín mu. no kì í fún mi ní nǹkan. àti àwọn náà àti obìnrin tìbí náà yìí mú nǹkan kan ní tí ó tajútajú tí ó fọwọ́ bá yẹn lọ́pọ̀ lọ́ngbọ̀n yẹn bá mú téèyàn ní máa ti ṣe. kì í fún mi ní nǹkan kan. mo tún ti gbé dé o ẹ̀yin olólùfẹ́ wa ẹ wò pé kí ni mo tún gbé dé lọ́tẹ̀ yìí àbí ẹ wò ìṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó ṣe wípé tẹ́ ẹ bá gbọ́ ẹ sì mọ̀ tara yín pẹ́pẹ́pẹ́ àbí mò ń sùn ní kì í ṣe oorun o ojú ayé báyìí ní ìṣẹ̀lẹ̀ yìí ti ń ṣẹlẹ̀ lórí kọ́kọ́rọ́ alátẹ pẹ̀lú Dr. ORIYOMI HAMZAT àwọn nǹkan tó máa ń gbé wá síbẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣe wípé bẹ́ẹ̀ bá gbọ́ ẹ sì mọ̀ wò pé ṣé nínú ilé ayé ta àjọ wàyí náà àìwò mẹ́wàá ń ṣẹlẹ̀ ó kódà tó ń ṣẹlẹ̀ gan báyìí ó ti kọjá mẹ́wàá kọ́ba Èdùmàrè kó má fi aburú ṣe kó wa kí n tó wá máa gbé tòótò ní wọlé ẹ má gbàgbé Digi Naija television náà lẹ balẹ̀ sí yìí ẹ máa subscribe tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo channels ẹ like fídíò wa ẹ fi rọkàn yín sí comment kẹ́ẹ̀dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri kí gbogbo àwọn tí ò sì rí gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwọn náà lè máa gbọ́ ni ò torí nínú ètò kọ́kọ́rọ́ alátẹ àwọn nǹkan tó yẹ kíyàn fi máa kọ́gbọ́n kó fi máa ṣètò ilé ayé ló pọ̀ bíbẹ̀ ṣe sì rí ọ̀rọ̀ ọlọ́rọ̀ báyìí ló yẹ kẹ̀dá ọmọ fi kọ́gbọ́n tó bá ti ń di pé èèyàn fi ọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n kó ti mọ̀ pé nǹkan ti ṣeun kọ́ba Èdùmàrè kó má jẹ́ kí ìṣẹ̀lẹ̀ aburú kó ṣẹlẹ̀ sí kó wà wá ó yá ẹ jẹ́ ń gbé tòótọ́ ní wọlé ká tún jọjọ kọ́gbọ́n nínú ẹ̀. ìṣẹ̀lẹ̀ ni pé ó ní òun ò gbà tí mo wà nínú last born mi ló ní òun ò láìkì mi pé ìwà mi ni àti bí àwọn ẹbí òun ṣe fẹ́ràn mi ni ò jẹ́ kó mọ bó ń ṣe lé mi láti ẹjọ́ yìí ọmọ àbúrò mi kan wá ń bẹ ní ọ̀dọ̀ mi yẹn ọmọ ẹni tí ó wo èmi ó fún yẹn náà lóyún gbà yẹn mi ò dẹ̀ complain mi ò sọ pé kíní. I don't get it ó fún àbúrò yín lóyún nínú àbúrò yín yẹn ń gbé pẹ̀lú yín. wọ́n wá kí mi gbà yẹn. wọ́n wá fún lóyún. bẹ́ẹ̀ni. dẹ̀ bínú. gbà tó ti ní kí n má bínú. èyí náà bá bínú. ó fún àbúrò yín lóyún ní tó fi fẹ́ yín lóyún lé fábúrò yín náà lóyún nkẹyọ kan náà àbọ̀ rẹ́ǹtì mi. ó ní nígbà tí o ṣe kò kì í ṣe náà ló dìjà níjọ́ némi tí màmí ní ọmọ wa kíyàwó ẹ̀ ó fún lóyún ó dẹ̀ ní iṣẹ́ abẹ́ wọn ní táwọn lòún bá sùn ní àbúrò ọjọ́ ọmọ ìyá mi màmí nígbà wọ́n sì kì í ṣàwọn náà bí ṣé bẹ́ẹ̀ ni tí ọmọ ìyàwó ẹni tó wo èmi ní Èkìtì ni tọrọ ọmọ Ọ̀ṣun gangan ni wá bọ Èkìtì náà ti tọ́ mi dàgbà. níbo lọ́dọ̀ yín lọ́sùn. Èkó èdè lọ́dọ̀ wa ní after Ìkírun. ok. so arámọ̀kọ Èkìtì ni wọ́n ti tọ́ mi dàgbà. ok. so ó dẹ̀ gba yín mo wà ní oyún last born mi before that gan ó ti fẹ́yàwó lé mi lórí bẹ́ẹ̀dì kan náà tí mi ò. bó o lórí bẹ́ẹ̀dì kan náà bí báwo. àti tó bá ti fẹ́ fẹ́yàwó ó máa mú wọn wá sílé. a ní nǹkan lè lóyún. lórí bẹ́ẹ̀dì yẹn lọmọ wà. so orí bẹ́ẹ̀dì tẹ́ jọ ń sùn yẹn náà lẹ́yìn. bẹ́ẹ̀ni sà. ọ̀nà àti sùn. bẹ́ẹ̀ni so n tó tún wá ṣe. gbàgbọ́ lẹ́yìn ọ̀bọ̀ sí lásìkò ìgbà tí wọ́n bá ń sun tiẹ̀. a jọ máa wà lórí bẹ́ẹ̀dì náà ni. ẹ mọ wò wọ́n tí wọ́n mọ. bẹ́ẹ̀ mi ò gbọ́dọ̀ bọ́lẹ̀ tí máa ṣe bẹ́ẹ̀ ní màmá lọ́lé wa. tẹ́ bá bọ́lẹ̀ ẹsẹ̀ wàá díjú ni àbẹ́ dojú wo bẹ́ẹ̀dì. a jọ máa ń ṣe náà ni. papọ̀. bẹ́ẹ̀ni. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. bẹ́ẹ̀ni. kí ni máa fún yín mu. no kì í fún mi ní nǹkan. àti àwọn náà àti obìnrin tìbí náà yìí mú nǹkan kan ní tí ó tajútajú tí ó fọwọ́ bá yẹn lọ́pọ̀ lọ́ngbọ̀n yẹn bá mú téèyàn ní máa ti ṣe. kì í fún mi ní nǹkan kan. ṣé ẹ wá rí i pé kò normal ni láti ṣe bẹ́ẹ̀ nígbà náà. àwọn ọ̀rẹ́ mi máa ń bú mi
wọ́n ní ó ti fògùn fẹ́mi ní kankan tí mi bá ṣe bẹ́ẹ̀ ó máa nà mí torí tiẹ̀ mo lọ kọ́ oríṣiríṣi oúnjẹ ní sísè lọ́dọ̀ èmi ni mo gbà á láàyè kó máa ṣe bẹ́ẹ̀ torí àwọn èèyàn mọ̀ mí dáadáa lámúlòkó ni èmi àti ẹjọ́ ń gbé tẹ́lẹ̀ so a ní oríṣiríṣi àrùn bí kéèyàn máa yọ nǹkan funfun ní ojú ara. funfun kí o yẹ kẹ́ ẹ yọ pupa gan pẹ̀lú sísẹ́ẹ̀mù tí ń lòun. so mo wá ní kí kófẹ̀ kan fẹ́ ìyàwó wá sí ilé because tí máa lọ fẹ́ ẹgbẹ́ ẹ̀sùn lọ́rọ̀ yàn arúgbó ara ni bàbá ẹ̀ fi bí bàbá ní tí máa ṣe fẹ́ káyé ọmọ mi rí ní kí n jẹ́ káyé rí dùn àrí ọ̀kan làwọn dẹ̀ ni. ẹ ò tí wàá bá yẹ rí dùn àǹjẹ́ báyìí. ní báyé ẹ̀jẹ̀ sá. ìyàwó di mélòó báyìí. èmi àti ọmọ tó fún lóyún yẹn àti ìyàwó méjì tó fẹ́ sí wá sórí bẹ́ẹ̀dì yẹn àti ìyá àjẹ̀bú báyìí wọ́n ṣe márùn. ẹ̀jẹ̀ márùn báyìí tó kí ló wáá fẹ́ báyìí. nǹkan tó ṣẹlẹ̀ tí mo fi wá síbí báyìí ni pé ìyá àjẹ̀bú fẹ́ gba àwọn ọmọ tí mo bí àwọn ọmọ tó wà lọ́dọ̀ tèmi wọ́n fẹ́ kó sọ́dọ̀. ṣé ìyá àjẹ̀bú ti bímọ. wọ́n ti bímọ síbòmí bọ́ wọ́n ti bímọ fọ́kọ yín. bẹ́ẹ̀ni so ìyá àjẹ̀bú fẹ́ gbọ́mọ tí. bẹ́ẹ̀ni so ibi ta ti ń ṣàǹfà ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ni tí mi bá kọ́ mọ́lẹ̀ nítójú mi bá rí kí n fara mọ́. ta ni. ìyẹn ìyá àjẹ̀bú àti ridwan. kátó wí kátó fọ̀ padà jìnnà ṣe bẹ̀rẹ̀ sáwọn ọmọ nìyẹn. àwọn ọmọ yín lé egbò àdá àjìnnà. bẹ́ẹ̀ni sá. mẹ́tẹ̀ẹ̀ta. méjì sí ẹ ní egbò àdá àjìnnà ló mú lórí pé mo padà gbé wọn padà sí Èkó Èndè nílùú wa ní Ọ̀ṣun. sẹ́sẹ̀ wọn ti sàn báyìí. Ọlọ́run ti ṣe wọn bọ̀ nǹkan tá a yọ lẹ́nu ẹsẹ̀ wọn gbogbo everything ni mo snap ló wà ní orí fóònù mi. ẹ jẹ́ n wò bóò ní tẹ́ ẹ yọ sí rí tó ṣe é wò. ó ṣe é wò àwọn èkó ojú ọ̀nà àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n ní sá àwọn egbò yẹn ni. Magaji kọ́kọ́ wò tó ṣe é wò. àwọn egbò. I don't know the producer of the program. Magaji kékeré. Ọmọ grass kékeré. Wọ́n kọ́ ni producer ni. Wọ́n kọ́ ló lè tó ní. Wọ́n ló ṣe é wò. kọ́ máa next ẹ̀ lọ ó ṣe é wò. Bó o ṣe ẹnu tẹ́ ọ̀dà o. Tó bá fẹ́ wo ojú rẹ̀ ó change o. Rẹ́rìn-ín. Ó ṣe é wò. Kò clear dáadáa. Kò clear dáadáa. So gbà yẹn wọ́n dẹ̀ tún wá di pé cs náà wọ́n sì dúró lórí pé àwọn máa gba ọmọ ni mo lọ sí family house wọn lórí bákan náà ni àti bí ọdún méjì yẹn mi nìkan mo dẹ̀ ń dá àwọn ọmọ tọ́ ìjọ kan mo wá tẹ̀lé àwọn olópò lọ sí Ìjẹ̀bú-Igbó bí mo ṣe mọ ibi tí ọkọ mi wà àti ìyàwó nìyẹn mo ṣe ráwọn ẹbí ẹ̀ náà ní ibi ìnáwó nìyẹn mo ní so bàbá mi kú mo fi bí àdúrà ọmọ yẹn fún yẹn nìkan kan nù yín ò wá mo ṣàpadà nígbà tá a padà dé Ìbàdàn mo lọ sí Ọ̀rànyàn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní blast mi tó wá gbé mi wá síbí báyìí nìyẹn ṣe bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi nìyẹn. àwọn wo. àwọn ẹbí ẹ̀ Oríyọmí gan làwọn fẹ́ kí n gbé àwọn lọ nǹkan kan ìgbàṣegbà wo ṣàwo mo mà láyà o mo ní gọ́t ìjọ ta tún wá bí báyìí náà tíyàwó náà wá torí àkúrú náà bá wa. Ìyá Ìjẹ̀bú wa. bẹ́ẹ̀ni. àkúrú. wọ́n ní wọ́n lọ sọ̀rọ̀ ńjọ́ náà. àti ibi bàbá Ìjẹ̀bú náà àti bàbá Ìjẹ̀bú. Ìjẹ̀bú. súnmọ́ bí Ìjẹ̀bú. ṣé ojú ò tiẹ̀ tí ọ bí kò pọ́n bí. mọ́ wà láti Ìjẹ̀bú títí dáadáa wà Ọlọ́run jẹ́ àárí nu wọn o Ọlọ́run jẹ́ àárí o ká tiẹ̀ rí Ìjẹ̀bú kan kó tiẹ̀ surprise wa pẹ̀lú dáadáa lórí ètò yìí inú wa ó dùn. Ridwan tí wọ́n sọ yẹn nàbà wà ní wípé sísítẹ̀mù ẹ̀ kọ̀ọ̀kan sínú sísítẹ̀mù tó nọ́mà mọ̀ kò nọ́mà mọ̀ sísítẹ̀mù ẹ̀ ò nọ́mà mọ̀ gbogbo bá a ṣe ń bá sọ̀rọ̀ tó ní tó kàn sọ náà ní wípé kó wọn mọ̀ fóun mo wá béèrè lọ́wọ́ Ìyá Ìjẹ̀bú pé ṣé tó bá kọ́ mọ fún yín sẹ́ wò Ìyá Ìjẹ̀bú ní àwọn ọ̀dà pọ̀ mọ̀mọ́ tọ́ náà ni so obìnrin náà bá sì sọ pé ó dà nígbà tí Ìyá Ìjẹ̀bú ti sọ bá nǹkan òun kúkú yọ̀ǹda ọmọ fún wọn pọ́n mọ́ kó lọ kó wọn lè bá rẹ́ mi òun mú délé. wọ́n tó sọ nù kì í ṣe pò náà nọ́ọ̀mà ẹnìkan ti ń béèrè pé is it okay obìnrin náà nọ́ọ̀mà. kì í ṣe bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ sá. kí ló wá ṣẹlẹ̀. ń gbọ́ di pé ó ti ń di ẹlẹ́mìí lọ nǹkan bẹ́ẹ̀ yẹn ló fà sá. ẹlẹ́mìí bò ẹnìkan gbọ́dọ̀ òkè ni.
ó ti dá láà ń tẹ́tí èèyàn ní lórí àwọn nǹkan tí ò ní kinní.